A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Mínísítà lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari, Minister of Humanitarian Affairs, Disaster Management and Social Development, Sadiya Umar Farouk, ti kọ̀wé ránṣẹ́ sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC wípé kí wọ́n sún ọjọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ síwájú fún ìwádìí tí wọ́n ń ṣe lórí ẹ̀sùn owó jìbìtì n37.1 billion tí ó wáyé nígbà ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé àjọ EFCC yóò fi ọwọ́ ṣìkún òfin mú Umar Farouk bí ó bá kọ̀ láti farahàn ní olú iléeṣẹ́ EFCC lánàá nígbà tí ó ń fèsì sí ìbéèrè láti ọ̀dọ̀ akọ̀ròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lónìí. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé sọ wípé Umar ti rán aṣojú tí í ṣe agbẹjọ́rò rẹ̀ bí wọ́n ti kọ lẹ́tà wípé kí wọ́n fún òun ní àkókò díẹ̀ láti wá dáhùn ẹ̀sùn nítorí àìlera rẹ̀. Oyèwálé ní mínísítà náà kò yọjú sí ọ̀dọ̀ àjọ EFCC lánàá, ṣùgbọ́n àjọ EFCC ti wá pa á láṣẹ kí ó jọ̀wọ́ ara rẹ̀ láìsí ìdíwọ́. Ó ní àwọn ṣì ń tọpinpin gbogbo ìfowóránṣẹ́ tí ó wáyé, ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Umar Farouk dá àwọn olùṣèwádìí dúró fún ó lé ní wákàtí 8 lánàá láì jábọ̀ fún àjọ EFCC ìdí tí kò ṣe yọjú. Mínísítà àná ni wọ́n ránṣẹ́ sí kí ó farahàn láago 10 òwúrọ̀ àná ní olú iléeṣẹ́ EFCC tí ó wà ní Jabi, ìlú Àbújá, kí ó wá sọ tẹnu rẹ̀ lórí ẹ̀sùn jìbìtì tí ó ń wáyé lábẹ́ ìṣàkóso rẹ̀. Akọ̀ròyìn tí ó dé sí olú iléeṣẹ́ EFCC láti aago 9 òwúrọ̀ kúrò láago 6 Ọjọ́rú jábọ̀ wípé wọn kò rí ẹni tí ó jọ Umar Farouk. Bákan náà ni ọ̀kan lára àwọn olùṣèwádìí tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé aago 6 ni àwọn tó kúrò ní ibi iṣẹ́ nígbà tí ó dájú wípé Umar Farouk kò ní farahàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣìṣẹ́ ológun kan ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú látàrí wípé ó pàṣẹ kí wọ́n mú akẹgbẹ́ rẹ̀ kan pẹ̀lú àwọn 3 mìíràn tí wọ́n ń wa alùpùpù gba ojúnà tí kò tọ́ one-way ní márosẹ̀ Èkó sí Badagry. Òṣìṣẹ́ ológun tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ rẹ̀ ni ó farahàn nínú fídíò lónìí bí ó ti bu ẹnu àtẹ́ lu Sanwó-Olú nítorí ó pè é ní ènìyàn lásán useless níṣojú gbogbo èrò tí òun náà pè ní bastard civilians. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ìṣẹ́gun ni Sanwó-Olú pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ ológun àti àwọn ọlọ́kadà 3 mìíràn látàrí wípé wọ́n ń ṣe lòdì sí òfin ìrìnnà lójúnà Èkó sí Badagry. Fídíò ni ó ṣe àfihàn bí Sanwó-Olú ṣe pàṣẹ kí wọ́n gbé ọlọ́kadà tí ó pe ara rẹ̀ ní òṣìṣẹ́ ológun sínú ọkọ̀. Ó ní òun á tì í mọ́lé. Nígbà tí ó ń fèsì, ológun tí ó ní ìgbàgbọ́ wípé ìkejì òun kò ṣe ohun tí ó burú sọ wípé gómìnà kò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ ṣìkún òfin mú sójà, pàápàá jùlọ níwájú bárékè rẹ̀. Ó ní sójà kò sí lábẹ́ ìṣèjọba gómìnà ṣùgbọ́n lábẹ́ ọ̀gá tí ó nípò jù ú lọ. Òṣìṣẹ́ ológun yìí tẹ̀síwájú wípé ìpínlẹ̀ Èkó tí àlàáfíà ti jọba nìkan ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti lè wáyé, kò sẹ́nijẹ́ dáṣọ irú ẹ̀ ṣorò ní ẹkùn àríwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímisàn Ayédàtiwá ti jáwé gbélé-ẹ̀ fún gbogbo àwọn adelé alága kánsù 18 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ìjọba ìbílẹ̀ kánsù LCDAs 23. Ìròyìn jábọ̀ wípé jíjáwé gbélé-ẹ̀ tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ ní adájọ́ Yẹmí Fásánmi ti dá ẹjọ́ lórí ẹ̀sùn tí ẹgbẹ́ alátakò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) pè wípé kí ilé-ẹjọ́ má fi ààyè gba
gómìnà àná olóògbé rotimi akeredolu láti yan adelé tí wọn kò dìbò yàn sí kanṣu kankan títí ìdájọ́ ilé-ẹjọ́ yóò fi wáyé. Ẹ̀sùn yìí ni adájọ́ fásánmi bu ọwọ́ lù bí ó ti sọ wípé kí gbogbo àwọn alága kanṣu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn dáwọ́ iṣẹ́ dúró, ṣùgbọ́n gómìnà ayédàtiwa nínú lẹ́tà tí kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ alóńgẹ́ adéwálé bu ọwọ́ lù lánàá ni ó ti jáwé gbélé-ẹ̀ fún gbogbo àwọn adelé alága kanṣu kí wọ́n sì ṣe àgbékalẹ̀ gbogbo ẹrù ìjọba tí ó bá wà ní ìkáwọ́ wọn. Ọ̀kan lára àwọn adelé alága tí ọ̀rọ̀ náà kàn sọ fún akọ̀ròyìn wípé òun yóò gba ilé-ẹjọ́ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọlọ́rọ̀ láti orílẹ̀-èdè South Africa Johan Rupert ti gba ipò lọ́wọ́ oníṣòwò láti ilẹ̀ Nàìjíríà Aliko Dangote láti di ọlọ́rọ̀ jùlọ ní ilẹ̀ Áfíríkà gẹ́gẹ́ bí Forbes Real-Time Billionaire ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀. Forbes Real-Time Billionaire ni ó ń tọpinpin lójoojúmọ́ bí ọrọ̀ ṣe ń pọ̀ sí i láàárín àwa ọlọ́rọ̀ lágbàáyé. Àpèmọ́ra ẹni là ń pe tèmídire. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Dangote ti já wá sí ipò kejì lẹ́yìn tí ọrọ̀ rẹ̀ ṣe àdínkù láti $13.5 billion ní 2023 sí $9.7 million lónìí ọjọ́ kẹrin oṣù kínní ọdún 2024. Èyí túmọ̀ sí àdínkù $3.8 billion loss. Bí ó tilẹ̀ jẹ́ wípé Rupert náà rí ìrírí ìjákulẹ̀ látorí $10.7 billion ní ọdún 2023 sí $10 billion ní àsìkò kan náà nínú ọdún 2024. Rupert ẹni ọdún mẹ́tàlélọ́ọ̀ọ́dúnrún sìn gẹ́gẹ́ bí alága fún Champagne Financial Richemont. Bákan náà ni Abdul Samad Rabiu, alága Bua Group, àti Mike Adenuga, alága fún iléeṣẹ́ Globacom, náà rí ìrírí nínú ìjákulẹ̀ láàárín àwọn ọlọ́rọ̀ bí ọrọ̀ wọn ṣe já wálẹ̀ láti $6.3 billion ní 2023 sí $3.1 billion nígbà tí Rabiu wálẹ̀ látorí $7.6 billion sí $5.7 billion. Èyí ló mú Adenuga gba ipò kẹwàá láti ipò kẹfà tí ó wà tẹ́lẹ̀ tí Rabiu sì sún sí ipò kẹfà láti ipò kẹrin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lónìí ni gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí búra fún àwọn alága ìjọba ìbílẹ̀ 38 àti igbákejì wọn bí ó ti rọ̀ wọ́n kí wọ́n ṣiṣẹ́ takuntakun láti pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá, kí wọ́n sì pèsè oríṣiríṣi ọ̀nà láti fi ṣe ìkówójọ fún agbègbè wọn. Bákan náà ni ó rọ̀ wọ́n láti ṣiṣẹ́ kún iṣẹ́ tí àwọn aṣíwájú wọn ṣe sílẹ̀ nítorí ìjọba rẹ̀ kò ní fi ààyè gba àwáwí bí ètò ààbò bá mẹ́hẹ lábẹ́ ìṣèjọba rẹ̀. Gómìnà sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Adó-Èkìtì níbi ayẹyẹ ìbúra àwọn alága kanṣu tí ó wáyé ní Ọ̀ṣùntòkun Pavilion ní ilé ìjọba Adó-Èkìtì níbi ìdìbò alága ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2023 ní ìpínlẹ̀. Oyèbánjí tí igbákejì gómìnà Monísádé ṣaṣojú ṣe àpèjúwe ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yà ìṣèjọba tí ó wà fún ìdàgbàsókè àti ìgbógunti ìṣẹ́, àìsíṣẹ́ àti ètò ààbò. Gómìnà gbóríyìn fún àwọn alága àná fún iṣẹ́ takuntakun pẹ̀lú gbogbo ìpèníjà tí wọ́n kojú gẹ́gẹ́ bí alága àkọ́kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.